gbajúgbajà jìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá ni olóyè Sunday Adéyẹmọ, ẹni tó pè yàn mọ̀ sí Sunday Ìgbòho. Ó ti kúrò lórílẹ̀‐èdè yìí lọ sí orílẹ̀‐èdè United Kingdom, èèyàn ní ìlú London ní pàtó, láti lọ sinmi àti láti lọ fún ara rẹ̀ ní ìsinmi díẹ̀. Ṣùgbọ́n látìgbà tí ìròyìn náà ti jáde, níṣe ni àwọn oníròyìn ẹlẹ́jẹ̀ máa ń gbé ìròyìn kiri ipò nítorí pé wọ́n fẹ́ gbé Sunday Ìgbòho àti nítorí pé àwọn ológun orílẹ̀‐èdè láwọn wà. Ẹni ọkùnrin náà ló fi tètè sá kúrò ní orílẹ̀‐èdè Nàìjíríà tí ò sì ní padà wá mọ́. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ akàsí Sunday Ìgbòho, pàápàá àwọn tó súnmọ́ bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ kó di mọ̀ o wípé baba ńlá ìròyìn ẹlẹ́jẹ̀ tí kò sóòótọ́ nínú ẹ̀ ní ìròyìn tí wọ́n ń gbé kiri náà, nítorí pé Sunday Ìgbòho kò sá kúrò lórílẹ̀‐èdè yìí nítorí pé ẹnikẹ́ni ń ṣọ́. Wọ́n ní Sunday Ìgbòho kàn fẹ́ lọ lo àsìkò díẹ̀ ní ìlú London ni, àti pé yóò padà sí orílẹ̀‐èdè Nàìjíríà nígbàkúgbà sí àsìkò yìí. Wọ́n jẹ́ kó di mọ̀ o wípé Sunday Ìgbòho ti wà ní ètò ẹ̀ wípé yóò ṣàbẹ̀wò sí ìlú United Kingdom, pàápàá ìlú London, níbi tí ó ti ṣe tí àti fúnra nísinmi tí ò tó bá àwọn kan ṣe pàdé, pàápàá àwọn alátìlẹyìn ẹ̀ tí wọ́n ràn lọ́wọ́ gidigidi lásìkò ìpọ́njú tí ìjọba Nàìjíríà tán wẹ̀mí ẹ̀ kiri, àti àwọn alátìlẹyìn òmìnira fún orílẹ̀-èdè Yorùbá. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé eléyìí ni Sunday Ìgbòho bá lọ sí London, kì í ṣe pé ó sá kúrò ní Nàìjíríà nítorí àwọn ológun àbíjọba Nàìjíríà, tí kò ṣe pé kò ní padà wá sí Nàìjíríà mọ́ gẹ́gẹ́ bó ṣe sá fún ìjọba àná lábẹ́ ajagun fẹ̀yìntì Muhammadu Buhari. Ṣùgbọ́n o, àwọn ọmọlẹ́yìn Sunday Ìgbòho ní tójú tìrẹ làparò ọkùnrin náà ló fi ń ríran, àti pé kó wá bá àtúkó sí wàhálà ìjọba ni ló jẹ́ kí ó fi ọ̀rọ̀ síta nípasẹ̀ agbẹjọ́rò ẹ̀ amòfin Pẹ̀lúmi Ọlájẹ́ngbèsì ìpè láti àsìkò yìí lọ gbogbo ọ̀rọ̀ tóun yóò bá sọ àbátẹ̀jáde tóun yóò bá fi síta yóò máa gba ọ̀dọ̀ Pẹ̀lúmi Ọlájẹ́ngbèsì, nítorí pé kò fẹ́ tó kó sí páńpẹ́ ìjọba tàbí fẹnukò ní èyí tí yóò jẹ́ kí àwọn ìjọba tún máa lépa ẹ̀mí ẹ̀ kiri.